stand up for the champions, for the champions. Stand up, stand up, stand up for the champions, for the champions. Stand up for the champions, for the champions. Stand up. Ká tó fi ní jọba láwùjọ àlàyé ló bá dé. Ká tó rọni lóyè ó pani lọ́gbọ́n orí tó san mọ́ná. Ẹni juni lọ́lẹ̀ ìjunu nìkan yé pọ́nrán léwé. Olórí aládé gbogbo lẹni ìtàn Babátúndé Ògúnwùsì. Bá ẹranko kẹ́ranko tó bẹ́ sí sáré yóò forí sọ́jí. Bá arájá kan tó fẹ́ lọ dùbú ẹkùn yóò wulẹ̀ kú tú ẹ́. Ilẹ̀ fẹ́ fi sí ọlọ́fin pè ẹ̀jẹ̀ lọ kọ̀wọ́ ọmọ yín bọ́ sọ. Ọlọ́fin ló pàṣẹ èyí tó ń gbé mú. Sẹ́ni ó mà ti wáyé olùnàgó kó wá lè mọ bí ó ti ṣe lọ ní ọmọ aládé èsì dáhùn. Ọba Abdulrasheed àkọ́kọ́ náà kò yà mí lẹ́nu. Bó o tún lè máa lé fùrùkọ̀kọ̀ lẹ́yìn ìpàdé tó wáyé níbi táwọn ẹgbẹ́ lọ́balọ́ba ti ní olóore lọ́kùn lẹ́fọ́dìdí oṣù mẹ́fà ó tọ́ kó o faraya. Kò sẹ́ni àṣẹ lè bọ́ lọ́wọ́ ẹ̀ kó má wùwà wèrè yìí. Agbára bọ́ lọ́wọ́ tẹ́lú ẹ̀wọ̀ ọba aládé bí ti ṣe ń kùn bí ọ̀rọ̀. Tá a bá tiẹ̀ wá sọ pé rọ́ ni wọ́n ń pa pọ́bọ Olúwo ògbọ́ba ẹgbẹ́ ẹ̀ létí. Sọ̀rọ̀ ṣàkàṣàkà tó ń sọ nípa Aláàfin òun Ọ̀nìrìṣà kò ti já mọ́rú ọba tí ń ṣe ni. Àmọ́ ṣá o, oṣù mẹ́fà tẹ́ ẹ fÓlúwo yìí dùn mí lẹ́ni ó yẹ kẹ́ ẹ túwé lé fún kẹ́ ẹ fẹ́ ìkùnlé hàn. Ṣé ẹ fẹ́ gbọ́ o? Kẹ́ ẹ fọ́ba Abdulrasheed Àkànbí lógún ọdún láti lọ rọ́kùnlé kò ní gbọ́. Lọ́ba tí ń fojoojúmọ́ ayé hùwà bí ẹni ó lárùn ọpọlọ. Ọba tí ń rẹ́rìn ìyàngì bí alágànná níbo lẹ ti rọ́ba Mayweather gbélé wa lórí o Mr. Raufu. Ìgbéraga ní síwájú ìpanu mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájúdájú. Ìròmì tí ń jó fọ́ba Olúwo ó lọ́wọ́ àwọn gómìnà kan nínú ní gbogbo ẹnu pátá la fi sọ nígboro. Tí ò bá parí bẹ́ẹ̀ kí ló dé kí lọ́ba Olúwo ti wò ó pójúlé tí ń fojoojúmọ́ ayé fọ́ntá káàkiri nígboro. Kírú ọba Abdulrasheed máa sọ pé kò sọ́ba tó lágbára láti yọ òun kúrò lórí ìtẹ́ àyàfi tó bá lọ́wọ́ gómìnà ìpínlẹ̀. Ọba tó nítorí aṣọ pẹ̀lú oge tó ń ṣe ní sáwọn ọba tó kù níwín. Ẹ gbọ́n náà tàlẹ́bí ń pa tí ò ráṣọ àsìkò wò nínú àwọn ẹgbẹ́ lọ́balọ́ba tó ń darí wa. Tá a bá ń sọ̀rọ̀ ó yẹ àmọ́rú ọ̀rọ̀ tá a mọ̀ sọ nígboro ẹ̀yìn lọ̀rọ̀ tẹ́ gbọ́. Èwo lọ̀rọ̀ àlùfàǹsá ọ̀rọ̀ tí ò ní lárí nígboro ẹnu ọba Olúwo tiẹ̀ pọ̀. Ẹ gbọ́n náà aṣọ wo ní bẹ lára àlùbọ́sà tálágẹmọ òní. Ṣé tàdàbọ̀lẹ̀ bí ẹlẹ́tùú sàpọ̀nà tẹ́ ẹ gbójúlé wá laṣọ tí ń fọ́ wọn lórí ẹ sọ fún wa. Tàbí ti bàǹtẹ́ bíi tàwọn oníṣàngó tó wá dàbí olórí ẹlẹ́ran gbogbogbò lóṣòdì. Over to you Mr. Gómìnà wa Oyètọ́lá. Tó bá sì jẹ́ran lẹ fẹ́ mọ̀ wò tí ṣe àtàṣàwà ó fi polúkúrú musu. Bóyá ó sì dìgbà tó bá pa àyàn sáàrin ìlú kẹ́ ẹ tó mọ ohun tó tọ́ láti ṣe a ò tí ì mọ̀. Lọ́ba tí gbogbo wa ti ń wò bí ẹni tí ó bẹ̀bẹ̀ tí ó sì lọ rè túbá ẹgbọ́n náà ta ló yẹ ó yíká ọ̀tún kó ní káwọn aládé ó fọwọ́ wọnú títún ṣe bí agbéraga. Gbogbo àwọn tí ń tì ọ́ lẹ́yìn wọ́n ṣetán láti fi ọ́ ṣẹ̀sín. Ọ̀pọ̀ nínú wọn sì ti mọ̀ pọ́nmọ́ ti sọnù lẹ́yìn àgùntàn. Abdulrasheed Àkànbí ariwo ti dé sẹ́ẹ̀rí kó ti di wàhálà. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba ìsinsìnyí láwọn mọ̀ bóyá aláṣẹ ìkejì òrìṣà tí wọ́n ń pè yín lẹ́gbẹ́ tàbí ọba Abdulrasheed sì ń rí yín bí ẹni tí ń sarán ni. Ológbò tó bá jẹpu asín ó pọn dandan kírú wọn padà tó pọ̀ kàkàkà. Ọba Abdulrasheed Àkànbí ọjẹ́ lọ túbá bóyá wọ́n lè yọ́nú sí ọ. Mo tiẹ̀ tún pápá ẹ fẹ́ báyàwó ìmáàmù sùn. Ṣé bóun tá a gbọ́ ni ọjẹ́ lọ túbá kó o bẹni Ọlọ́run kan lè yọ́nú sí ọ. Àyè ń bẹ láti tọ́mọlúàbí ẹ ṣe kọjọ́ tó tẹnu bọ̀pọ̀ fún ọ. Tó o bá lè ṣàtúnṣe lákòókò tá a wà yìí ṣe bá a tún lè gbé ọ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ sórí àpèrè. Kó mọ iye wa gbogbo ọba ilẹ̀ kóòtù òjíire ní bàbá èmi Àjànàkú. N ò sì yẹn nìkan ní pọ̀nsì tọ́ba ni mo ṣe. Má ṣe rémi Àjànàkú akéwì bí ọ̀tá ìlọsíwájú. Káàárín àwọn ọmọ aládé lè dára lọ́ba dániwáyé fi mí ta yín lọ́ọ̀rẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Kó mọ iye wa epo àti àlùkámọ̀ ò lè gbé papọ̀ kájọṣepọ̀ ó sì padà dán mọ́rán. Ìwà òsì ẹkùn lẹ́kọ̀ọ́ bẹ́mi Àjànàkú lára mu láti fẹ́ jáwé jẹ́jẹ́ fún yín lẹ́yìn adarí wa. Òkùnkùn àti ìmọ́lẹ̀ wọn ò lè ṣọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀gá méjì ò sì lè darí ọkọ̀ kí wọ́n débi tí wọ́n ń rè láyọ̀. Oṣù mẹ́fà sáńgílítì ni wọ́n fọ́ba kó fi lọ rè rọ́kúnlé. Ìyẹn túmọ̀ sí tó bàbá lè yíwà padà tí ò tún gorí àpèrè pété jàgídíjàgan. Òkété pòrù mọ́ba lọ́wọ́ wọ́n fọ́ba ní yẹ́lò káàdì láàrin ìlú lójú táyé. Ẹ wojú ọba aládé bí ti ṣe ń mí kanlẹ̀ ní tẹ̀dùntẹ̀dù. Mo fẹ́ kó mọ iye
wá àdánwò ní gbogbo ipò tẹ́tẹ́ bá wà jẹ́ gbogbo ohun agbélé ayé ṣe lọ́mọ aráyé ń kọ́ kárakára báwọn áńgẹ́lì ti ṣe ń tẹ̀lé wà wù nípò tá a wà yìí lọ́mọ adarí òun kan tí wọ́n kalẹ̀ láì wẹ̀yìn wò. àmọ̀dò ìbáṣe bí ẹlẹ́dẹ̀ adàlúrú lẹ́rú bá jọba ènìyàn ìbákù kan ẹ̀sùn owó agbẹjẹmọ́wọ́ gbogbo ẹni tágbára ń pa bí ọtí yan gan. àwọn ẹni tó lókun lánàá dà àwọn dànù ẹ̀sùn gbogbo níwọ̀ntúnwọ̀nsì o ilẹ̀ yíyọ̀. ẹmu èkì ẹran bí ó rẹ̀ kọ́ lè mí àjànàkú èmi ò léèkàn ọba tó máa mẹ́rin so ò tí ì jẹ́ kó máa yé gbogbo wa. ọkùnrin ogun wàwà wówó ẹni táwọn ayé ń kọminú tó lóró kọminú wọn. ọkùnrin bùlàbùlà bí iná jò láàrò ló tún dé òkàrè òkú ọ̀rọ̀ tẹnu bọ́jú ara. pati wọn níwà tó bá Abdulrasheed wù ó fi gbọ́ bá akẹgbẹ́ ẹ̀ létí. pati tún rèé níbi táwọn tó láyé ti sọ pé inú wọn fọ́ba. àmọ̀ràn tí ń bẹ nínú pati tírìs fọ́ba Olúwo ti wò fọ́ba bá lè tọ́mọ lúàbí ẹ̀ ṣe bá a tún lè pawọ́ pọ̀ ká tó gbé sípò àtàtà. ìmọ̀ràn fẹ́yìn ọba aládé kí n tó mọ̀ ọ́ lọ fún tàkókò yìí mẹ́bẹ́yìn la sojú ọmọ aládé ẹ̀yìn sí lẹ́nu ìlú kí ló wá dé tẹ́ẹ̀fì mọ̀ tẹ́rí adé yín bá fún gómìnà kó mọ̀ pa yín láṣẹ èyí àforí adé jìn fún Mr President yìí tó kẹ́ ẹ má ṣe jásà wọ́n wọlé bí òkú. àfa àgbọ̀ ti kéwúyọ̀ ń bẹ nígboro Ìbàdàn tọ́lọ́run ń lò lọ́wọ́lọ́wọ́ gbogbo tí ń fi wà lápè lọ́lọ́run ń gbọ́wọ́ wọn ṣe gbogbo ẹni tó ti sọ̀rọ̀ tínú kóhun ò tún lè rọ́mọ pèsè yẹ̀wù lọ́ọ̀rẹ́ ránṣẹ́ mọ́ ló ti lóyún tí wọ́n ń fò fáyọ̀ olóyún ìjú sọ pé alátọ̀sí òye ké wọ́n ń gbéra yín lúwa lókun lọ́jọ́ mo fojú rí wọn lọ́dọ̀ bàbá àríkéwúyọ̀ kékeré náà sì kọ́ iṣẹ́ Olúwa ní kì í ṣèyàn bùrọ̀dá ìṣòro wo ní báyìí fíra tó o ní kò sí solution mọ́ àǹtí má ṣe bá wọn dásà pé bó o ṣe yàn án wá látọ̀run nìyẹn kọkùnrin ó rí ọ ó má tiẹ̀ sọ pé kí lòun tànà ẹ dákun ẹ pè wọ́n ẹ ó sì padà dúpẹ́ bí iná kan bá ń jó lórí omi àjànàkú lẹ́ni kí ó lọ rè kérú ẹ̀ bọ̀. nọ́mbà àfáàrí kéwúyọ̀ kékeré rèé o 0706 446 1776 ẹ pè wọ́n àwọn gangan ni ó padà gbé pè. ẹ máa bọ̀ nìbàdàn ẹ ò lè ṣìnà tẹ́ ẹ bá ti dọ́lọ́run ṣògo ẹ pè wọ́n ẹ fònà lábẹ́ bíríìjì ẹ pé mọ́tò tí ń lọ sámúlòkó ńṣe ni ẹran ti sọ fọ́lọ́kọ̀ láti sọ ní dàòwì ọlọ́kadà ẹ bá rí ẹ sọ fún wọn kọ́dọ̀ àfọ́ àríkéwúyọ̀ kékeré lẹ̀ ń lọ ló bá tán o lọ̀rọ̀ yín bá padà já sáyọ̀ tó ẹ lè lọ láìkí péèjì èmi Àjànàkú Akéwì ni mò ń jẹ́ ẹ sì tún lè kàn sí mi lórí ímeèlì àdírẹ́sì ajanakuakewi@gmail.com tàbí kẹ́ ẹ lọ sọ̀scribe sórí YouTube channel mi láti rọ́rin tuntun tí mo bá gbé jáde bẹ́ẹ̀ sì lọ́jà kan pàtàkì tó jójú lówó tẹ̀yin fẹ́ polówó ẹ̀ kàn sẹ́mi Àjànàkú mo ṣetán láti polówó rẹ̀ lọ́jà tó oyin ṣetán lóyin bá ń lọ nú kókó igi ìran tàwọn afẹ̀mbòjò wọ́n ń lọ sí sàyẹ̀bẹ̀ tó kọ́lé sí ń jọ́sí mo lémi Àjànàkú mo fẹ́ mọ́ ọ lọ lé fádà mi níbi agbé bí mi lọ́mọ èmi lọ́mọ òṣòro fọ́kùkù ẹ̀gẹ́dẹ̀ àlùjànnú Akéwì táyé ń wí agbọ́n olóko ni mí o bàbá tí sojú alábòsí kàtà ń gbọ́.